Ògo ni fún Baba, ògo ni fún Ọmọ, ògo ni fún Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́. Ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Gbọ́ gbogbo ẹlẹ́dàá alààyè tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, mo fẹ́ gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ ọlá Jésù, Ọlọ́run ayérayé ọba tó pọ̀ nípa àti agbára kó gbàdúrà fún yín. Ẹ lọ sí ìparí oṣù karùn-ún lórúkọ Jésù, ẹ̀mí yín kò ní parí, ẹ̀mí yín kò ní parí lójijì, ẹ̀mí yín kò ní parí lójijì, ẹ̀mí ọmọ yín, ẹ̀mí ọkọ yín kò ní parí lójijì. Mo gbàdúrà fún ẹ lórúkọ Jésù, gbogbo ohun tó kó wọnú oṣù karùn-ún bí Ọlọ́run ti ń bẹ láàyè tẹ́mi ẹ̀ ń bẹ, àṣẹ ọ̀rọ̀ kíní rèé lórúkọ Jésù, ó kó wọn wọnú oṣù kẹfà. Àṣẹ ọ̀rọ̀ kejì rèé, bó ṣe ń wọnú oṣù kẹfà lọ, gbogbo ohun rere tó yẹ tó yọ ògo rẹ̀ Ọlọ́run dá a lé ẹ lọ́wọ́. Àṣẹ kejì rèé, oṣù kẹfà ohun rere ló máa ń fà wá fún yín fún ni lórúkọ Jésù, oṣù kẹfà ó máa fare lé ẹ lọ́wọ́. Àṣẹ kẹta rèé, mo gbàdúrà fún gbogbo ọ̀wọ́ abiyamọ látòrí àkọ́bí títí dé àbígbẹ̀yìn, ò ní fojú sunkún lórí wọn. Àṣẹ ìkẹrin rèé, ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé, gbogbo ohun rere tó yọ tó yọ ògo rẹ lórí ayé rẹ, lórí ayé ọmọ rẹ, adániwáyé ó dà á lé ẹ lọ́wọ́. Àṣẹ ìkẹfà rèé, ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Ya 2025 yìí bí ó bá pé àwọn kan láti ṣe rere, ìwọ tó rà mí ńlá ṣe, ya 2025 yìí ó máa pín ẹ. Àṣẹ ìkeje rèé, ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé, gbogbo abiyamọ lọ́kùnrin lóbìnrin, ìwọ tó lákọ̀ọ́bí ọmọ bí Olúwa ti ń bẹ láyè tẹ́mi ẹ̀ ń bẹ, àkọ́bí rẹ̀ ò ní fọwọ́ ẹ̀ gbégbìn. Àṣẹ ìkẹjọ rèé, àṣẹ tẹ̀lé ọ̀rọ̀ tẹ̀lé. Mo sọ lórúkọ Jésù Kristi, ìwọ tó ṣiṣẹ́ ọmọ rẹ, ìwọ ló máa jèrè ọmọ rẹ. Àṣẹ ìkẹsàn-án rèé, lórúkọ Jésù, ó ti jìyà lórí ọmọ, lórúkọ Jésù ò ní jìyà lọ́wọ́ ọmọ. Àṣẹ ìkẹwàá rèé, mo sọ bí Olúwa ti ń bẹ láyè tẹ́mi ẹ̀ ń bẹ, lórúkọ Jésù, àwọn ọmọ rẹ tó máa daṣọ bò ẹ́ lọ́jọ́ alẹ́, lórúkọ Jésù ò ní mọ bòjì wọn. Àṣẹ ọ̀run gùn kò yí padà, bẹ́ẹ̀ ló máa rí. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù.